Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ̀ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ìwà gbogbo lè ń kọ́? Gist tèní wọ́n ní. Tiwa Fashion wọ́n ní ṣe ló gba Royal Mansion lọ o tó lóun fẹ́ rí kábíyèsí pé torí ó yẹ kí wọ́n ṣe welcoming party fóun welcome fóun láti padà sí inú palace. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ò gbégbèsè kankan pé wọ́n ti ẹ̀ dá sí i pé ọ̀rọ̀ yìí pé ó bí nínú gan-an ni pé kí ló dé tí kábíyèsí ń treat òun báyìí. Wọ́n ní wọn ò jẹ́ kó wọlé nígbà tó dé palace kábíyèsí. Wọ́n ní bó ṣe gbọ́ nìyẹn pé kábíyèsí wọ́n wà ní Royal Mansion. Wọ́n ní bó ṣe lọ sí Royal Mansion nìyẹn. Èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n nígbà tó dé Royal Mansion wọ́n ní òun àti àwọn bodyguard tó máa ń kó kiri náà jọ lọ síbẹ̀. Wọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n ló park síta. Wọ́n ní àwọn security ò jẹ́ kó wọlé. Wọ́n nígbà tó yá wọ́n ní kò pẹ́ ní kábíyèsí àti Queen Naomi ni wọ́n drive jáde. Wọ́n ní wọ́n ó dẹ̀ kọjá mọ́tò ẹ̀. Wọ́n ní bó ṣe zoom off nìyẹn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n dúró. Wọ́n ní àǹtí wa wọ́n ló bú sẹ́kún ni o. Wọ́n ló bú sẹ́kún níta gbangba pé ọ̀rọ̀ yẹn pé ó bà á nínú jẹ́ seriously. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tó lágbára. Nǹkan tí ò yé mi ni pé nǹkan tí àwọn olórí yìí tó máa ń wá kábíyèsí kiri fún kò yé mi. Bí ìgbà tó jẹ́ pé wọn ò ní orientation ni. Because odindi ìyàwó kábíyèsí ẹ máa ṣọ́ kábíyèsí kiri bá ṣe gbọ́ náà nìyẹn. Tọ́ ní àǹtí wa ẹ mo ṣọ́ kábíyèsí lọ sí wedding Chioma àti Davido tó lọ dúró síta tó wá ń kọ nóòtì pé òun wà ń bẹ̀ o, òun wà níta, òun dúró de kábíyèsí o. Oríṣiríṣi nǹkan ni à ń gbọ́ tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórí yìí. Bí kan ṣọ́ kábíyèsí lọ sákúrẹ́ àbí kan ṣọ́ kábíyèsí lọ sábùjá. Ìyẹn àǹtí wa MTN ló máa ń ṣe yẹn dáadáa. Ọ̀rọ̀ yìí kò tiẹ̀ bójú mu rárá. Ẹ mọ ibi tọ́kọ yín wà. Ẹ wá máa wọ́kọ yín lọ síbẹ̀ máa lọ dúró dè wọ́n lẹ́nu gate. Kí ló dé kí ló fa gbogbo àrífín iná? Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní àǹtí wa Fashion. Wọ́n ní wọ́n lọ sí Royal Mansion. Wọ́n ní wọ́n lọ dúró síbẹ̀ dé kábíyèsí àti Queen Naomi kan jáde. Wọ́n ní wéré tí kábíyèsí àti Queen Naomi jáde báyìí. Wọ́n ní ṣe ni wọ́n ń nawọ́ wípé kán dúró. Wọ́n ní kábíyèsí ò dá wọn lóhùn o. Wọ́n ní ṣe ni wọ́n drive off. Wọ́n ní driver yẹn drive off ni. Wọ́n ní àǹtí wa bú sẹ́kún níta gbangba wọ́n sunkún. Nǹkan tí ò yé mi ní ọ̀rọ̀ àwọn olórí ni pé kí ni ìdí gangan tó fi ń ṣọ́ kábíyèsí kiri? Odindi ìyàwó kábíyèsí ẹ máa dúró ẹ máa ṣọ́ wọn lọ sí ilé ibi tán wà.
ẹ máa lẹ́ fẹ́ rí wọn. Ṣé ìgbà tí kábíyèsí fẹ́ yín go through orientation ni? Because kò yé mi. Ó yẹ kí orientation wà náà, ó yẹ kí ẹ mọ limit yín, nǹkan tẹ́ lè ṣe àti nǹkan tẹ́ lè ṣe. Ó yẹ kí ẹ mọ gbogbo ẹ̀. Ẹ máa ṣọ́ wọn kiri. Bí Sisi wa bó ṣe ṣọ́ wọn lọ sí bó ṣe ṣọ́ wọn sí wedding Davido nìyẹn. Tó dúró síta tó ń kọ nóòtì pé kí wọ́n sọ fún kábíyèsí pé òun wà ń ta. Kábíyèsí ní ṣé àwọn ránṣẹ́ sí i àbí àwọn ló wá bá níbẹ̀. Ẹ mọ gbogbo àwọn oríṣiríṣi ìwà tí àwọn olórí ń wú, ó ti pọ̀ jù. Mélòó la fẹ́ sọ fún yín? Wọ́n ní bí kábíyèsí ṣe abandon ẹ̀ síbi tó dúró sí nìyẹn tó ń walk away. Wọ́n ní wọ́n drove off ni. Wọ́n ló dúró pa síbi 1K. Kí ló dé tẹ máa ń rí dínkù lára yín? Ṣé tó bá lo fẹ́ rí kábíyèsí, kábíyèsí ò lè wá rí ẹ nílé ẹ̀ ni? Èwo làbúrò máa dó sẹ́gbẹ̀ẹ́ títì kiri? Ẹ̀yin èèyàn ilé Allegri bá ṣe gbọ́ ni ò la mú wá fún yín. Ṣé ẹ mọ̀ pé nǹkan tá à ń gbọ́ nìyẹn? Tó bá yẹ pé lóòótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ nínú gist yìí, nǹkan tá a gbọ́ nìyẹn pé ṣe ló lọ sí Royal Mansion, ló lọ dúró síbẹ̀ ló ń sunkún nítorí pé wọn ò dúró, wọn ò fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Tó bá ṣe mí náà ní kábíyèsí máa drove off torí mi ránṣẹ́ sí ẹ. Nǹkan tójú ń wá lójú ń rìnà. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. God bless you all.